àṣírí rẹpẹtẹ nípa ọba olúwo ilẹ̀ Ìwó ọba abdulrasheed náà ni olórí ọmọ àwo àgbáyé adé-ifá ìwàlẹ̀sí tú yìí o. olórí ọmọ àwo fi ọ̀rọ̀ ránṣẹ́ sí kábíyèsí pàápàá lórí àwọn ìgbésẹ̀ tí kábíyèsí ti gbé tí kò fi taratara bá àwọn oníṣẹ̀ṣe lára mu. kí ni àwọn nǹkan méje tí olúwo ṣe? kí ni àwọn ìgbésẹ̀ méje tí wọ́n gbé gẹ́gẹ́ bíi kábíyèsí tí wọ́n fi yàtọ̀ gédégbé sí àwọn ọba ilẹ̀ yorùbá tó kù? wìrìwìrì ọ̀rọ̀ jábọ̀ ó jábọ̀ lẹ́nu olórí ọmọ àwo nípa àwọn ìgbésẹ̀ tí kábíyèsí ti gbé tó fi dàbí ẹni pé ó mú wọn yàtọ̀ gédégbé sí àwọn ọba ilẹ̀ yorùbá tó kù. ṣé nípa irú ìyàwó tán fẹ́ ni, àbí nípa ohun tán sọ nípa àwọn kábíyèsí tó kù, àbí ohun tán sọ nípa ìṣẹ̀ṣe, àbóhun tán sọ nípa àṣà, àbí gbogbo ìgbésẹ̀ wọn nílùú òyìnbó ní ilé ọba, àbí irú aṣọ tí wọ́n wọ̀ rí? kí ni olórí ọmọ àwo adé-ifá sọ nípa àwọn nǹkan yìí? àwọn àṣírí wo ló tú? ẹ já gbóhùn lẹ́nu olórí ọmọ àwo. Welcome to crossblog X TV. Remember to like, share and follow us. ẹ̀sìn olúwo ó sì yẹ ká máa rí wọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ ni, ó yẹ ká máa rí wọn gẹ́gẹ́ bí amòye ni, ó yẹ ká máa rí wọn gẹ́gẹ́ bí aṣíwájú tó ṣe é fọlá ìtọrọ ni. ṣùgbọ́n táwọn ìrìn àjò kan bá mẹ́hẹ tó bá di pé èèyàn lè fi ọléèyàn yangàn téèyàn lè fọléèyàn tọrọ, ẹni tí ayé bá ti kọ̀ pé lágbájá Europe rẹ̀ ò gbọ́dọ̀ wọ́bẹ̀, Canada rẹ̀ ò gbọ́dọ̀ wọ́bẹ̀, US rẹ̀ ò gbọ́dọ̀ wọ́bẹ̀, bí ìgbà tọ́lọ́run ti kọ̀yàn lóde ọ̀run ni. ǹjẹ́ ni ẹ̀kọ́ láyé ṣé kò wá ní dẹ́ni ẹ̀kọ́ níjọ́ gbéǹde àlìkíámà bí wọ́n ṣe máa ń sọ ọ́. nǹkan méje eléyìí tó mú ẹ̀míà olúwo tó mú ìyàtọ̀ sí ọba nílẹ̀ káàárọ̀ òjíire. ìní àkọ́kọ́ ẹ̀míà ọba olúwo ni ẹni tó jẹ́ ọba aládé tó wá padà sọ́ra rẹ̀ di pé adéhùn kò pàtàkì mọ́, láwà nílò wọn máa wé. ẹ̀míà dáa ju tí ń jẹ́ orúkọ ọba aládé lọ. ọba àkọ́kọ́ nílẹ̀ káàárọ̀ òjíire tó sọra rẹ̀ di ẹ̀míà láti máa jẹ́, tó gbé lérí tí ń jẹ́ lájẹfiyangàn, bàbá wa Rashidi ẹ mọ̀ pa ẹ̀rọ bá fín bí wọ́n bá súnmọ́ ọba níwọ̀n ẹgbẹ̀je èèyàn máa ń jìnnà sí ọba níwọ̀n ẹgbẹ̀fà ni. ṣùgbọ́n àmọ́ tẹ́míà torí pé àtàn àyè ṣe ẹ̀jẹ̀ kan náà àmọ́ sí wọn, so àmọ̀nà téèyàn máa gbà fi súnmọ́ ẹ̀míà bóyá ẹ̀mẹ́ta làkúnlẹ̀ tiwọn ni. ó lágbára o. ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tí ẹ̀mẹ́ta náà láàmú kékú fọlọ́jà evangelist yìí fi ránṣẹ́ torí gbà mo rí bàbá wa oníkìlú gbàgbé sínú ìtúnú àwẹ̀ tí wọ́n lè kí ẹ̀míà nílùú Ìlọrin, ẹ̀míà ti ìlú Ìlọrin ni. ẹ̀mẹ́ta ní kúnlẹ̀ kí wọ́n tó débẹ̀, ẹ̀mẹ́ta là kékú fọlọ́jà ti fi dárí ikú jẹni. Ifá ló sọ bẹ́ẹ̀ o, tó bá pé bí wọ́n ṣe máa ń kúnlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta nìyẹn, a jẹ́ pé tìfá ni wọ́n sì ń tẹ̀lé ìkúnlẹ̀ yẹn. ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn sọ̀rọ̀ ń gbà náà pé ṣe pé èmi ọlá àfẹ́ ìkúnlẹ̀ ni, àfẹ́ ìkúnlẹ̀ bàbá wọn ní Kìjìpá ló kúnlẹ̀ fún ọba ẹ̀míà yìí. ẹ̀mẹ́ta ni wọ́n kun ọ̀rọ̀ Ifá ni wọ́n sì tẹ̀lé pé ẹ̀mẹ́ta là kékú fọlọ́jà tí wọ́n fi darí ikú jẹni. ọlá òtọ́lá là ń kíni lẹ́ẹ̀kan mọ́. nǹkan méje eléyìí tó mú ìyàtọ̀ wá láàrin ẹ̀míà àtọba ẹ̀míà Rashidi tìlú Ìwó. ẹ rí i pé mo ti sọ àkọ́kọ́ pé àwọn ni ọba àkọ́kọ́ tí wọ́n yípo ọba sípò ẹ̀míà, látòrí àwọn ìlú Ìwó kò jọba aládé mọ́, ó ti di ẹ̀míà. ó wá lè di lọ́la káwọn èèyàn wá pé lágbájá má sọ ló kọ́ tá à ń bàbá wọ sọ́ra wa, á padà sórí ọba wa, èyí ẹ̀mẹ̀ àjẹmọ́ kò dé ní. ẹlẹ́ẹ̀kejì, ọba ìlú Ìwó ẹ̀míà Rashidi torí ẹjẹ́ á máa yan gbogbo nǹkan ni kì í kú. bẹ́ẹ̀ lómi bá ń ba ìṣẹ̀ṣe jẹ́ tí bá ń balẹ̀ Yorùbá jẹ́, kódà ìmọ̀ràn tẹ́mi ó fọ̀ ni pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé lẹ́yìn wá ọ̀la àwọn ọmọ tó bí ìran rẹ tí wọ́n bá ń sọ pé ìran bàbá àwọn rèé, ìtìjú ni ó máa jẹ́ fún wọn pé ṣé bàbá àwọn náà ní ń sọ yìí. a jẹ́ pé grandpa àwọn àbí great grandpa àwọn ó dàbí ẹni pé wọ́n serious, ọpọlọ ni ò sí lórí wọn. jẹ́ ìyá ọ ní ọgbọ́n àti ìmọ̀ kan, ìyá wa kan ó ṣètò kan, ìyá mi dáadáa kò gún ní bàjẹ́ fún ọ. àwọn bàbá wọn ní ọgbà Islam ní wá ní àwọn ọ̀jọba, wọ́n láwọn ọ̀jọba pé ipò èyí táwọn gbé dání nínú ẹ̀sìn ó ti dáa, ìran tí wọ́n lọ ìran míì ti lọ, omi wá tó dé. àwọn ọmọ wa dìde pa àwọn ọ̀jọba ní bá ní bàbá yín lọ́mọ kọ́ bọ̀wé lọ sọ pé àwọn ọ̀jọba o
pé ipò Islam tán gbé dání ó ti tẹ́ àwọn lọ́rùn. Kí làwọn ọmọ sọ fún bàbá? Wọ́n ní wọ́n lóòótọ́ ni bàbá àwọn sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n bàbá tó sọ bẹ́ẹ̀ orí wọn lọ padà, ṣùgbọ́n àwọn tí wọ́n bí lọ́mọ orí tàwọn pé nǹkan kan ò sì sí àwọn ọ̀làrùn ọpọlọ. So bàbá àwọn yẹn òun ló lárùn ọpọlọ. Ǹjẹ́ gbogbo ọ̀nà tí wọ́n náà ń gbà fi ń ṣe yìí tó ń sọ pé kódà kò wúlò, sáwọn ọmọ rẹ ìran rẹ lẹ́yìn wọ́ ọ̀la ṣé wọn ò ní sọ pé wọ́n náà lárùn ọpọlọ sá? Ẹlẹ́ẹ̀kejì tó mú ọba Olúwo Rasidi tó mú ọ yàtọ̀ sí ti ń jọba nílẹ̀ Káàárọ̀ Oòjíire, àwọn náà lọ́ba àkọ́kọ́ eléyìí tó jẹ́ pé ó gbapò imam láti síwájú ìrun ní yídì. Kò dín méjì. Ìkẹta, ọba Olúwo òun ni ọba àkọ́kọ́ tó jẹ́ orúkọ pé òun ni aláṣẹ lórí òrìṣà. Bẹ́ẹ̀ bá sì wò téèyàn bá ń sọ pé èèyàn jẹ́ aláṣẹ lórí òrìṣà, àbùkù tí ń kan aláṣẹ lórí òrìṣà kọ̀ọ̀kan òrìṣà gangan tí wọ́n jẹ́ aláṣẹ lórí rẹ̀. Torí gbogbo àbùkù ká deport ẹni nítòótọ́ deportation kì í ṣe téèyàn fi yan gan pé wọ́n mọ̀ ìyẹn ni ò jẹ́ kí bàbá wọn fẹ́ lè fọ̀n díẹ̀díẹ̀ ní gbogbo ohun tí ń ṣẹlẹ̀ o. Torí pé ká ní ọba tiẹ̀ sọ ní ṣe pé ọ̀rọ̀ yìí ò kò rí bẹ́ẹ̀ o, àwa táwa náà jọmọ Yorùbá a lè sọ pé a fẹ́ dìde ẹjọ́ Amẹ́ríkà wọn kọjá àyè wọn ni àfi ká bá wọn fà á ká jẹ́ kí wọ́n mọ̀ pé èyí tẹ́ ẹ sọ pẹ̀lú ọba yìí kò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tí bàbá náà jáde sọ̀rọ̀ ṣe mọ̀ ibi tí wọ́n bá ti deport èèyàn àfi sùúrù kọ́ lọ́n kọ́dà kún kó ṣàánú wa. Bàbá wo Olúwo ẹlẹ́ẹ̀karùn-ún àbí kò tí máa di márùn náà ni eléyìí tí ó mú ọba Olúwo tó mú yàtọ̀ sí ọba nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Òun náà ni pé ọba Olúwo òun ni ọba àkọ́kọ́ eléyìí tó jẹ́ pé ó mú aṣọ òfì ilẹ̀ wa ó wá fi rán ṣùtì tó wọ̀ ọ́. Kódà tí wọ́n tó ń sọ fún wa nígbà náà pé bẹ́ẹ̀ yọ̀ọ́ bá ṣe há gan ìní ẹjẹ́ á máa lò, ṣùgbọ́n nígbà tó yá àwọn ìrìn àjò yẹn yí bírí. Ṣé pé téèyàn bá ti ń sọ̀rọ̀ tó bá jẹ́ pọ̀rọ̀ téèyàn sọ kàn natural ọ̀rọ̀ ọ̀fẹ́ máa yí pẹ̀ka láwọn àyè kọ̀ọ̀kan k'Olódùmarè kó dá nǹkan ràn wá lọ́wọ́. Ó lágbára àwọn ọ̀rọ̀ tí evangelist yìí fi ránṣẹ́ tí ó jẹ́ pé tí wọ́n fi ń gé àwọn èèyàn Emir tó fi jẹ́ kí kábíyèsí yàtọ̀ sáwọn tó kù gédégbé. ó mọ ìyàtọ̀ láàrin ọba nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Àwọn ìkan náà lọ́ba àkọ́kọ́ tí wọ́n deport wọn láti ilẹ̀ òkèèrè pé lágbájá ò tó bẹ́ẹ̀ tó wọ bímọ ò tó bẹ́ẹ̀ tó dé bímọ, yàtọ̀ fún ẹ̀sùn pé ó ṣẹ̀wọ̀n oṣù 12 àbí oṣù 6 ní ti ń bẹ lábẹ́ rẹ̀, ó mú fake check lọ sínú báǹkì tó gbogbo ohun tí ń bẹ láti ìrìn àjò tó kó sínú ọ̀pọ̀ gan tìmùtìmù ní tó kó ẹ̀gbin dà sínú tó yẹ pé gbogbo inú ẹ̀ báyìí ń lọ dẹ́gẹ́dẹ́. Gbogbo ohun tá a wá kà sílẹ̀ pé méjèèje yìí tó jẹ́ ohun tó mú ọba Olúwo yàtọ̀ sí ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire, ẹ rí i pé ó pè fún àjọrò torí pé àìláṣọ ní lọ́rùn pàká ó yẹ kó tó àpérò gbogbo eriwo. Àkíyèsí tágbára wá ká iná là ń ṣe yìí torí pé bá a bá ṣe bẹ́ẹ̀ eléyìí ni ó máa mú ẹ̀rí ọkàn wa máa balẹ̀ lọ́la pé àwí ti wá. Àwọn onílù tí wọ́n máa ń sọ àwí ẹnu ni ọ̀ká láṣejù, àwí pé bàbá wa ọba Olúwo ní aláṣejù ọ̀rọ̀ la fi ń sọ. Àwọn tí ọ̀rọ̀ bá sì bá wí wọ́n sì máa mọ̀ pé ní tí wọ́n sọ yìí ọ̀rọ̀ náà kà wọ́n gbọ̀ngbọ̀n. Nípasẹ̀ eléyìí a ní láti máa pàkíyèsí ara wa, báwa náà bá ṣe ẹ pàkíyèsí àwa náà, a kì í gbọ́n tán nítorí pé ọmọdé ni kò ní mọ orí jẹ kọ́ mọ́ ra lọ́wọ́, kò ní mọ oyín ńlá kọ́ mọ́ ra lẹ́nu pẹ̀lú. Ẹni pé kí n tó máa lọ fún tòní ẹ jẹ́ n tó sáré fún yín ní bónọ́ọ̀sì méjì kan. Emir àti ilẹ̀ Ìwó àwọn náà ní ọba àkọ́kọ́ tó jẹ́ pé wọ́n fẹ́ Fúlàní tí wọ́n gbé yẹn gàn pé love and Tokyo ni tí sì ń bẹnu lé bàbá tí sì ń ṣe dáadáa kọ́lọ̀ ń jẹ́ mi bàbá kó àbí kó ṣe kí ni àfi sùúrù. Èyí tí ń tó fi kún gbẹ̀yìn ni pé Emir Olúwo ti ilẹ̀ Ìwó àwọn náà ní ọba tó jẹ́ pé wọ́n ṣe kí ni oníkálukú náà ló ní tí ń bẹ lọ́kàn rẹ̀ oníkálukú náà ní ọmọ sọ ṣùgbọ́n wọ́n tún jẹ́ ọba àkọ́kọ́ eléyìí tó fún ọba ẹgbẹ́ ní blue pé lágbájá ṣé ìrè wine kó bà tí wọ́n sọ̀rọ̀ fún jẹ ní bọ́yá ẹnu náà ti fún baba jẹ àbí ẹgbẹ́ etí ni ọba àkọ́kọ́ tó kọ́ ju blue sí ọba ẹgbẹ́ pé láì ṣe ọmọ Ọlálọ́mí Ìyẹ̀rú Ọ̀kín tó jẹ́ pé òrò náà fi ṣe ìjà ni wọ́n fi sọ̀rọ̀ tọ̀dọ̀ tiwọn. k'Olódùmarè kó wà pẹ̀lú mi àti ẹ̀yin. À ń bọ̀ o, a ò tí ì dé. Àtúwàbà
fẹ́ni kọ̀ọ̀kan wa. Orúkọ mi tí ò yí padà, Evangelist Adéifá Ìwà Lẹ̀sìn, olórí ọmọ awo àgbáyé. Bẹ́yìn bá lọ́mọ awo lọ́dọ̀, èmi olórí wọn rèé. Ọmọ awo tọ̀dọ̀ tẹ̀yìn náà, èmi olórí wọn rèé. Gbogbo ohun tí ń jẹ́ ọmọ awo lágbàáyé, olórí wọn ló dúró ní bá yín sọ̀rọ̀ yìí o. Ọkàn wa á balẹ̀, ire o. Ẹ rí pé àwọn ọ̀rọ̀ yìí lágbára, àwọn nǹkan méje tí evangelist yìí sọ lágbára nípa kábíyèsí. A ti rí àwọn ìgbà kan tí bàbá ẹlẹ́bù ògbọ́n tí àwọn náà ti sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ kan tí kábíyèsí sọ nípa ìṣẹ̀ṣe, nípa ìbọ̀rìṣà, nípa ipò àwọn ọba, nǹkan tí àwọn kábíyèsí jẹ́, báwo ni wọ́n ṣe jẹ́ sáwọn òrìṣà. Kí lè ròyìn lórí àwọn ọ̀rọ̀ tí evangelist yìí tú tí wọ́n sọ nípa Olúwo? Ṣé ẹ rò pé àwọn nǹkan tí evangelist yìí sọ, ṣé gbogbo ẹ̀ náà ni orí bí wọ́n ṣe sọ? Àti pé àwọn ìgbésẹ̀ kábíyèsí nípa ìṣẹ̀ṣe, àwọn nǹkan tí wọ́n ń sọ, àwọn àlàyé tí wọ́n ń ṣe tí wọ́n sọ pé báyìí ló ṣe yẹ kó rí, ṣé ẹ rò pé ó ran ìṣẹ̀ṣe àti àṣà Yorùbá lọ́wọ́ dáadáa? Ṣé ó ń gbé àṣà Yorùbá lárugẹ? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.